èèyàn wa lórí ọ̀rọ̀ ilé Muyideen tí wọ́n kọ́ fún tó àbádàn kódà a tẹ̀ tún gbọ́ wípé àwọn kan wá sílé náà tí wọ́n wá jà tí wọ́n fẹ́ kó ẹrù inú ilé náà lọ ṣùgbọ́n pásítọ̀ Gabriel ti jáde wọ́n ti sọ̀rọ̀ sókè o wọ́n ti pe gbogbo àwọn tí wọ́n dá owó tí wọ́n fi kọ́ ilé yìí ó ní wọn ò lè máa wọlé níran pé kán gbé gbèsè ẹ gbọ́rọ̀ látẹnu pásítọ̀ Gabriel. àánú sọ lágbára o ṣé odidi ilé báyìí wọ́n ti mú ẹni yẹn o torí àná ni mo gbọ́ pé ẹnìkan wá já ilé ìlẹ́yìn ilé ọ̀gá wa ṣẹ́wọ̀n kò sí tí mo lè sọ sí i mo kàn fẹ́ fi ọ̀rọ̀ sí àwọn èèyàn lẹ́nu kí wọ́n sọ̀rọ̀. It is time we decide. Foundation Agbala Gabriel ló kọ́lé fún yẹn wọ́n mú yẹn lábẹ́ bridge wọ́n ṣàánú ẹ̀ wọ́n kọ́lé fún ẹ wọ́n ṣí ṣọ́ọ̀bù kò sówó family ẹni yẹn bẹ̀ foundation a team di àárọ̀ gbogbo wọn ṣì wà lórí fóònù yìí tó máa pè mí wá ní dáadé ẹni sùúrù ọmọ ń tàn sí o so èèyàn wọ́n lè fi lélẹ̀ ó ti ń lọ ọdún kan báyìí ó ti ṣe ọdún kan lọ so kò dẹ̀ sí wáìfù wọn náà mọ̀ ń bíbá so náà wọ́n wá já ilé wọ́n ti mú ẹni àbí wọ́n lẹ́gbọ́n ti mú ẹni àbí wọ́n mú ẹni yẹn wọ́n dẹ̀ ti lọ lọ́ọ̀kẹ́ torí wọ́n ká ẹnìkan tó wá síbí ẹni yẹn ibi iná já ẹ wo nǹkan ibi ni wọ́n já ibi ni wọ́n já so ibi ni wọ́n já èmi kàn ń bọ̀ láti gbà torí ṣẹ́gbẹ́ church wa ti wà ní títì so ẹ̀kọ̀ọ̀kan ni mò ń wá sí camp bí ẹ̀kan lọ́sẹ̀ so mi ò rí líwò gan mi ò líwò pé bẹ́ẹ̀ yẹn kò já ọ báyìí ṣé ilẹ̀kùn mẹ́yẹn kọ́ wọ́n já máa bọ̀ ẹ wọ́n máa ń ká windows ẹgbẹ̀ wọ́n já ibi ìbàdàn ẹ wọ nǹkan wọ́n já ilé yìí very okay still very okay ẹ bá ń ṣí window ẹ ló bá ń ṣí window bẹ̀yẹn still very okay ẹ ló bá ń ṣí store lélẹ̀ ẹ wò lẹ́kùn ẹ wò nylon sì wà lára rẹ̀ nylon sì wà lára rẹ̀ bá ń tan náà nylon sì wà lára rẹ̀ ẹ wò nǹkan nylon sì wà lára lẹ́kùn gan ilé òtí ẹ̀ tí mọ̀ kan ń lòun gan ẹ wò nylon sì wà lára ẹ wò nǹkan ẹ wò àwọn nice cotton àti ìgbà yẹn ẹ wò nǹkan kò sí nǹkan tó ṣe lé kò sí nǹkan tó ṣe àwọn chair ẹ wò àwọn chair máa ń gbé ìgbà wọ́n wá já wẹ́ wọ́n tẹ̀sí mú ẹni yẹn náà wọ́n ti mú ẹni kò tí ì mú nǹkan kan o kò tí ì jí nǹkan kan o so mo rò pé lẹ́gbọ́n ní ìmọ̀tán ní tíbi tó wà níbi lẹ́gbọ́n ní ìgbà tí wáìfù wọn lọ gbé àwọn ọ̀nà gbà ẹ̀dọ́nù mi ìmọ̀ tó kù tó wà ń bẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó ṣàwà ń bẹ̀ ni so decision mi ni pé mo fẹ́ mọ opinion ẹ̀yin tẹ́ ẹ kọ́ ni ẹ̀yin foundation wa ẹ̀yin Agbala Gabriel kìí ṣe woro sí woro ẹ̀yin foundation Agbala Gabriel come and see the bedroom wọ́n ti gbé bẹ́ẹ̀dì yẹn lọ very still good house ẹ wo nǹkan ẹ ṣì wo wardrobe ẹ ṣì wo nǹkan ẹ ṣì wo toilet ẹ wo nǹkan ẹ ṣì wo toilet ẹ̀wọ̀n ìjàlẹ̀kùn ìjà láìlọ́run kìíní gan ìjà láìlọ́run lẹ̀kùn gan still very okay kò sí kankan máa ń lọ́ọ̀kì kìíní yìí still very okay ẹ̀wọ̀n nǹkan wọ́n ti gbé bẹ́ẹ̀dì lọ still very okay aṣọ wọn ṣùgbọ́n bí so still very okay ẹ wo wọn sí àìjà láìlọ́run ilẹ̀kùn gan ò tí ìjà tán still very okay ẹ̀wọ̀n nǹkan ilẹ̀kùn very okay ẹ̀wọ̀n nǹkan everything gbogbo tá a ṣe tẹ bá rántí a ṣe sólà a ṣe tó pọ̀ ń gbà yẹn now mi ò tí ìbá ṣe pé wọ́n tí ìbá ṣe pé mo gbọ́ information pé wọ́n já iye mi kò ní ṣí sí ìbàyí so tí mo fẹ́ sọ́n sí ni pé ẹ̀yin foundation ẹ decide ẹ̀yin lẹ kọ́lé fún yàn ẹ decide ẹ má ọ̀rọ̀ tẹ bá máa tẹ̀ ẹ má jò pọ̀ ẹ decide ẹ pè mí ẹ pè mí 07054 9000751 ẹ pè mí decision ni ẹ̀yin lẹ kọ́lé fún yín èmi ni mo fún nílẹ̀ èmi mo fún ẹni ẹ nílẹ̀ ẹ̀yin lẹ kọ́lé fún yàn ẹ̀ ń tà lọ mú lábẹ́ bíríjì mú wá ń kọbọ̀ débí nípa orí ọ̀fẹ́ Jésù àlóso ti pẹ́
lè máa wọlé báyìí ràn kò possible hard earned money yín lè fi kọ́lé yìí owó ògùn yín owó sẹ́yìn owó òtútù owó nùrùn lè fi kọ́lé yìí lè máa wòran àwọn kan wà wọ́n ń sun abẹ́ bíríìjì lọ́wọ́ àwọn kan wà ní church tẹ́ pé wọ́n nílé ilé tí mo fún yẹn bíi tó mélòó ẹ sọ̀rọ̀ ilé tí mo fún yẹn bíi tó mélòó kì í sọ̀rọ̀ 30 ilé láì wá sórí afẹ́fẹ́ mo ti fún yẹn lé lọ́dún yìí bíi 30 rooms tí a kọ́ sínú káàmpù àwọn èèyàn sì wà tí wọ́n nílé so àlè máa wòran mi no. yàtọ̀ sí ẹ̀kọ́ fáwọn èèyàn. yàtọ̀ sí ẹ̀kọ́ fáwọn èèyàn ẹ wo kọ́tì ẹ wo nǹkan still nice till today kò sí nǹkan kan gbogbo ẹ̀ ló sì wà pa sólà yẹn dà sólà sì wà ń bẹ̀ sólà sì wà ń bẹ̀ sólà sì wà ń bẹ̀ mo fẹ́ gbé lẹ́yìn pé bóyá wọ́n tún rí pẹ́ǹtì kí la fẹ́ ṣe ẹ̀yin foundation Agbala Gabriel that's my question ọlọ́run bless gbogbo wa là ń gbélé ṣọ́ọ̀ṣì rèé ọ́fíìsì rèé ilé ní ntútì ṣọ́ọ̀ṣì ní ẹnu ntútì ilé ọ̀fẹ́ ilé arúgbó wà ilé free school wà ibẹ̀ mo ti ń bọ̀ yìí mo kọ́lé fárúgbó mo kọ́ fọmọdé bet lè wo ilé ìran àwọn ọmọ bàbá yìí náà látìgbà tí bàbá ti kú wọn wá sílé bàbá sún èbèbè òní ẹlẹgbẹmẹ so méjèèjì yẹn nìkan náà ni so kí la ẹ decide ẹ̀yin tẹ́ ẹ kọ́ ẹ decide I have no decision ẹ decide ilé ti pé ọdún kan àlè máa wọlé ràn báyìí èmi ni mò ń sọ̀rọ̀ yìí Agbala Gabriel ló ń sọ̀rọ̀ yìí àlè máa wọlé ràn ilé ti pé ọdún kan àlè máa wọlé ẹ decide àwọn èèyàn pọ̀ tí wọ́n nílé lórí ilé ò lè wà báyìí tí ilé bá wà báyìí tí ò sẹ́ni tó wà ń bẹ̀ kò ní pẹ́ wó kò ní pẹ́ fún ìdànù ó dẹ̀ ti ń yọ eruku nù lé please ojú òní jẹ́ wo jẹ́ ń wo ẹ̀fẹ́ ẹ wò nǹkan iná ló tàn yìí ó ní ó lánìí gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí everything is still there so decision mo kàn fẹ́ kí ni ká ṣe àwọn ẹni sọ ẹyẹ dúró yín what to do ẹ take decision ẹ share gan ẹ máa comment decision yín ẹ comment ẹ message me please call me I'm ready to ẹ gbàgbé mo ti sọ ń gbà kan mo ní tó bá wá sínú ilé ẹ padà pé this is my house ilé tí wọ́n kọ́ fún mi rèé anybody ò lè Ọlọ́run alààyè ń gbọ́ inú ilé ẹ rèé inú ilé mo ti sọ ń gbà wọn pé tó bá wá o kó wá sínú ilé ẹ is the owner of this house òun la kọ́ fún tó bá wá tó wá jẹ́ pé kò wá a jẹ́ pé decision ẹ̀yin ìyẹn wá ẹ bring out decision kò possible ká fi ru ilé báyìí this is standard 2-bedroom flat tó ní kitchen tó láwọn toilet tó ní store God bless you ojú òní tì yín o ẹ ṣé o.